obìnrin kan ti jáde síta láti wá àṣírí Lizzy Anjorin ló bá ń gbọ̀n jìnnìjìnnì. Ẹ wá wo ohun tí Ṣadé Ọkọ́yà ìyàwó Eleganza ṣe fún Ìyábọ̀ Òjó tó mú káwọn èèyàn ṣe ẹ jókòó ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Page Lizzy Somaze obìnrin kan tó máa ń sọ tí Lizzy post RIP àwọn ọmọ méjì kan mọ̀ ọkàn mi sọ pé àwọn ọmọ yẹn ò kú pé ó fẹ́ pa wọ́n dànù ni ó dẹ̀ ń pe Ìyábọ̀ Òjó ní apààyàn abatẹnijẹ́ àṣekínní kan pó ń pa àwọn èèyàn ó dẹ̀ ro kúrò àwọn ọmọ ọlọ́mọ àfi tí mo ṣe ń rìn wèrè mi kiri nínú TikTok tí mo ṣe ń rìn jẹ́jẹ́jẹ́jẹ́ o mo bá rí tẹ́nìkan náà post RIP sórí fídíò picture Lizzy àti gbogbo family ẹ̀ mo bá click lé lórí pé ilé yìí ò dá mo tiẹ̀ ti kọ́kọ́ fẹ́ comment tó pé ẹ má jẹ́ ká ṣe báyìí ká má máa rokú síra wa mo bá rí pé same gate tí Lizzy tẹ RIP sí ni wàláhì ṣe rí nǹkan tí mo ṣe wà yìí ọmọ tó bá kéré sí mi kí n ta sí kéèyàn bú mi ní comment section tí mo bá ti check ẹ̀ tí mo bá ti wò pé eléyìí mo yìí bẹ́tà jẹ́lẹ̀ lọ mí ní dá lóhùn àwọn tẹ́mi máa ń láì kí n máa dá lóhùn àwọn tí level wọn ju level mi lọ ni ẹ understand pé kí n já wọn wá sí ibi tí mo wà bọ̀yàn tí mo bá ṣe jù lọ mo máa wò pé kó rí burúkú lọ kó sì lọ ẹ ti gẹ̀tẹ̀ ẹ̀yin náà wà irú Lizzy níbi tí Lizzy wà yẹn kí Lizzy wà máa dárú wà yìí lóhùn ṣe rí i pé ẹ̀sìn awọ́rò gidigidi ni tó bá yá wáyà ẹ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdúmọ̀tà ẹ sọ yìí pé setup ni ta ló mọ̀ pé Lizzy ń lọ síbẹ̀ ta ló mọ̀ pé Lizzy fẹ́ lọ síbẹ̀ ṣé kò yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé pẹ̀lú gbogbo wèrè tó ń ṣe ní social media yẹn ọ̀tá pọ̀jọ̀ rẹ lọ fún so àwọn èèyàn ò láìkẹ̀ ẹ mọ̀ téèyàn bá jáde ẹ worú Regina kékeré yẹn ọmọ kékeré ọmọ inú Lizzy òun náà borí wọnú ọjà àwọn èèyàn yẹ sí ni wọ́n ní kó yọ kíní lójú wọn ń dì mọ́ àmọ́ àwọn kan borí wọjà wọ́n fi wọ́n ṣẹ̀sìn ni ẹ understand ìfẹ́ kò dìgbà tí téèyàn bá ń ṣe pàpàpàpà ó yẹ kẹ́ ti mọ̀ wípé people don't love you àwọn tó ń sọ wípé àwọn love ẹ̀yin wọ́n ń pọ́n ẹ̀ ni seriously okay gbogbo àwa tá à ń ranjú sọ̀rọ̀ Lizzy pé Lizzy you talk too much Lizzy you do this Lizzy you do that àmọ́ Lizzy rí àmọ́ Ìyábọ̀ rí kò sẹ́ni tí Ìyábọ̀ fún lówó rí nínú wa kò sẹ́ni tí ó jẹ́ lábẹ́ Lizzy rí nínú wa bá kan jókòó àkànwò pé no ìlara ni kíní now it's getting out of hand understand dragging yìí pọ̀ wàláhì tàláhì inú ìgẹ́ yẹn máa dùn ní pé Lizzy ṣe fóun òun ṣe padà ẹ máa ronú now bí kí Lizzy lóun fẹ́ drag tèmi náà mo máa gbàpò títì ní èmi ò ní kankan tí mo fẹ́ lose ṣe ní àwọn Yorùbá sọ pé tí wọn bá mọ inú wò ó yẹ kó mọ̀ pé dá ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ bọlọ́sà kò ní lẹ́rù lọ ni gbajúmọ̀ òṣèrébìnrin ilé wa ìyẹn Ìyábọ̀ Òjó táwọn tiẹ̀ ń pè ní Queen Mother ti lọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ṣadé Ọkọ́yà ìyàwó Eleganza Razak Ọkọ́yà fún ànáwọ́sí tó ṣe fún ọmọ rẹ̀ Rakeem Kambala àwọn ẹ̀bùn lóríṣiríṣi ní Ṣadé Ọkọ́yà fi tọmọ náà lọ́rẹ Ìyábọ̀ Òjó sọ pé bí Ṣadé Ọkọ́yà ṣe náwó sóhun nìyẹn nígbà tí Bísílẹ̀ Òjó fẹ́ ṣègbéyàwó tó sì há àwọn ẹ̀bùn lóríṣiríṣi níbi ìgbéyàwó náà èyí tó sì mú kí Ìyábọ̀ Òjó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórúkọ Rakeem Juma Juice àti Bísílẹ̀ Òjó tó sì ṣàdúrà fún wípé Ọlọ́run á bùkún fún iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó ni wọ́n ṣàdúrà tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Ṣadé Ọkọ́yà fún oore tó ṣe fún ọmọ Ìyábọ̀ Òjó